Tinubu fi Wike ṣe Àtíkù lẹ́yìn, ó gba Sunday Olóyin lọ́wọ́ ẹ̀, ó gbé Sátidé Aláriwo lé e lọ́wọ́. Ní ọjọ́bọ̀ tó kọjá, ìyẹn 20 oṣù kẹta ọdún 2025, Alhaji Atiku Abubakar tó ti jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, tó sì ti du ipò ààrẹ lẹ́ẹ̀mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀, pé ìpàdé àwọn olóyìn kan sílùú Àbújá. Kò sí ohun tó torí ẹ̀ pè pàdé, ó fẹ́ sọ bí àwọn ṣe fẹ́ gba ìjọba Nàìjíríà lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Nígbà tó sì kó àwọn olóyìn àgbáyé jọ, ohun tó sọ fún wọn náà nìyẹn. Ó ní ìpàdé tí òun pè yìí, òun fẹ́ fi hàn wọ́n pé gbogbo àwọn olóṣèlú ńláńlá àti ẹgbẹ́ wọn ló ti gbárajọ báyìí, àwọn sì ti di ọ̀kan náà. Ìdí tí àwọn sì fi gbárajọ báyìí ni láti lé ìjọba tí kò dé aráàlú lára tó wà níbẹ̀ yìí lọ. Níbi ìpàdé náà, Nasiru El-Rufai, ẹni tó ti yapa kúrò nínú ẹgbẹ́ APC, tó sì ti búra pé òun kò lè bá ẹgbẹ́ náà ṣe mọ́, wà níbẹ̀ tó jókòó te pọ́n. Bẹ́ẹ̀ náà ni Peter Obi, ẹni tí igbákejì ẹ̀ nínú ẹgbẹ́ wọn lókè ọya wá ṣojú fún. Ààrẹ àpapọ̀ ẹgbẹ́ òṣèlú pátá ní Nàìjíríà, Peter Obi àti Babashir Lawal, ọkùnrin tó fi mílíọ̀nù rẹpẹtẹ gé oko inú ọgbà níjọ́sí, tó sì kórìíra àwọn aṣáájú ẹgbẹ́ APC gbogbo wọn ló wà ńbẹ̀ tí wọ́n ń gbọ́ ohun tí Àtíkù ń sọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ń bínú nítorí ìpàdé náà tí wọ́n ń sọ pé pípéjọ wọn ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ní, síbẹ̀ Àtíkù kò rí kinní náà bẹ́ẹ̀. Ó ní bí èèyàn kan bá ní kí wèrè ṣe òkú ìyá ẹ̀ bó ṣe wù ú, ó lè má jẹ́ kí wọ́n gbé kinní náà dé sàárè tí yóò fi bẹ̀rẹ̀ sí yá jẹ. Ó ní ìyẹn làwọn kò ṣe gbọ́dọ̀ fi ìjọba yìí sílẹ̀ kí wọ́n tún wá kí wọ́n ní àwọn yóò ṣe ọdún 4 míì sí i. Ó ní èyí tí Tinubu bá fi ọdún 4 èyí ṣe, gbogbo ọ̀ràn tó bá dá sí Nàìjíríà lọ́rùn kó sá máa lọ kí àwọn padà wá tún kinní náà ṣe. Bó ti ń sọ bẹ́ẹ̀ ni El-Rufai ń mirí jégéjégé, ó sì hàn pé ohun tí Àtíkù ń sọ yẹn bá a dára mu tààrà ni. Ẹni tó ń ṣojú Peter Obi náà kò ṣe bí ẹni tí kò sí níbẹ̀, òun náà ń kọrí mọ́lẹ̀ bí ìgbà tí eégún bá délé àná ẹ̀. Ọ̀rọ̀ Àtíkù ń wọ̀ ọ́ lára bí abẹ́rẹ́ nọ́ọ̀sì tí kò mọṣẹ́. Àtíkù pàápàá múra kankan sí ọ̀rọ̀ náà láti fi hàn gbogbo ọmọ Nàìjíríà pé òun ò bá ti eré wá o, ṣe ijó tó bá káni lára là á dìṣẹ́ sí. Àtíkù fẹ́ fi hàn gbogbo ayé pé àsìkò yìí gan-an léégún ṣẹ̀ṣẹ̀ ti gbalẹ̀ dé, pé dandan ni fún Tinubu, ó gbọ́dọ̀ lọ ní 2027 kí àwọn lè ṣèjọba Nàìjíríà dáadáa. Ibi tí ọ̀rọ̀ yìí ti kọ́kọ́ ní kéèlẹ́ẹ̀gì bí ohun táwọn olóyìnbó máa ń wí, ìyẹn níbi tí ọ̀rọ̀ bá ti kọ́kọ́ ya mọ́ gánà ní ti àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kó ara wọn jọ yìí: Àtíkù, Peter Obi àti Nasiru El-Rufai. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí dàbí àwọn ajá gìrìwò mẹ́ta tí wọ́n dúró tí gbogbo wọn ń ṣọ́ eegun ẹran kan náà. Bẹ́ẹ̀ bàbá olówó tó ń jẹun kò tí ì jẹ eegun ẹran tán, àwọn ajá mẹ́tẹ̀ẹ̀ta sì ti mọ̀ pé kò lè jẹun kí eegun ẹran má ṣẹ́kù torí ẹran ńlá tó lé eegun ńlá ló ń jẹ. Àwọn náà sì ti rẹ́dì kí bàbá olówó ju eegun sílẹ̀ kí wọ́n ṣùrùbó ni. Bẹ́ẹ̀ eegun ẹran kò ṣeé pín sí méjì, ẹnìkan náà ni yóò gbé. Nígbà wo wá ni àwọn ajá mẹ́tẹ̀ẹ̀ta kò ní padà dọ̀tá ara wọn? Ohun tí àwọn èèyàn ń wò láàrin àwọn èèyàn yìí rèé. Wọ́n ń béèrè pé báwo ni Àtíkù yóò ti ṣe tí ó yọ̀ǹda eegun ẹran yìí fún Peter Obi tàbí El-Rufai, nítorí gbogbo èyí tí òun Àtíkù náà ń ṣe yìí àlùwàlá ológbò ni o, àti kẹranjẹ ni. Bó bá ń pẹ́ kì í yá mọ́, dòdìfà fún ẹni tó dá ọjọ́ ìgbéyàwó sọ́nà tó ń ki àgbo ọmọ. Wọ́n ní èyí ti ṣe tó ń ki àgbo ọmọ sílẹ̀ nígbà tí ìyàwó ò tí ì wọlé. Ó ní nítorí bí ìyàwó bá wọlé yóò lóyún yóò bímọ ni, bó bá yá bẹ́ẹ̀ kò tún gbọ́dọ̀ máa pẹ́ láti ọwọ́ òun. Àtíkù lọ̀rọ̀ náà bá wí, torí bó ti ń fọwọ́ kan ja ìjà yìí ló ń fi ojú ẹ̀gbẹ́ kan wá ẹni tí yóò ṣe igbákejì òun láti ilẹ̀ Ìgbò. Ó ti mú Peter Obi ní 2019, ìyẹn ò gbà. Ó tún mú Ifeanyi Okonkwo ní 2023, ìyẹn náà kò bọ́ sí. Ẹlòmíín ni yóò sì tún mú lọ́dún 2027. Níbi tí òun àti Wike ti kọlu ara wọn nìyẹn o. Ìgbà tí Àtíkù ń bá àwọn kan sọ̀rọ̀ ló ní inú òun dùn pé òun kò mú Wike láti ṣe igbákejì òun ní 2023. Ìtumọ̀ ohun tó sì wí ni pé
tó bá jẹ́ Wike lòún mú bí yóò ti ṣe di eegun ẹja sóhun lọ́rùn rèé tí yóò kó wàhálà gidi bá òun. Níbi ọ̀rọ̀ yìí ni Àtíkù ti ṣàlàyé bí kinní náà ti jẹ́ gan-an. Ó ní lẹ́yìn tí ẹgbẹ́ PDP ti fa òun kalẹ̀ bí ẹni tí yóò dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà tán, wọ́n ṣètò láti mú ẹni tí òun yóò fi ṣe igbákejì òun láti ilẹ̀ Ìgbò. Àtíkù ní fúnra òun lòun ní kí wọ́n gbé kọmitì dìde lórí ọ̀rọ̀ náà o, nítorí òun kò fẹ́ kó dàbí pé òun dá kinní náà ṣe lọ́wọ́ òun. Ó ní 2019 òun lòun mú Peter Obi fúnra òun pé kó wá ṣe igbákejì òun sì mọ ohun tí ojú òun rí láàrin àwọn ọmọ ẹgbẹ́ tó kù gbogbo, nítorí ẹ̀ lòun kò ṣe fẹ́ dá ilé yìí ṣe. Ó ní tó bá jẹ́ òun fẹ́ dá a ṣe ni òun ìbá mú Wike nítorí ohun tí ojú ẹ̀ rí lásìkò ìbò abẹ́lé náà. Ṣé lóòótọ́ sì ni Àtíkù fìyà tààrà jẹ Wike lásìkò ìdìbò abẹ́lé PDP? Wọ́n fi ọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu bí ìgbà tí èèyàn sì dalẹ̀ ẹlẹgbẹ́ ẹ̀ ni. Nígbà náà ni ìbínú Wike sì rú sókè, ọ̀rọ̀ náà sì le débi pé tó bá jẹ́ ní kọ̀rọ̀ kan ló ti pàdé Àtíkù, àgàgà tó bá jẹ́ lásìkò tó ti di abala méjì tó wà digbí, ohun tí yóò fojú Àtíkù rí kò lè dáa. Ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀rí ọkàn ló ń dààmú òun Àtíkù fúnra ẹ̀ nígbà náà tó fi ní òun lè mú Wike bí igbákejì òun, ṣùgbọ́n ó lóun kò lè dá ṣe àfi kí kọmitì ṣiṣẹ́ wọn. Òun ní kọmitì yìí bá bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n sì padà mú orúkọ ẹni mẹ́ta wá fóun. Orúkọ mẹ́ta tí kọmitì PDP yìí mú wá gẹ́gẹ́ bí Àtíkù ti wí ní Ifeanyi Okowa, ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Delta nígbà náà, Nyesom Wike, ẹni tí í ṣe gómìnà Rivers, àti Udom Emmanuel tí í ṣe gómìnà ìpínlẹ̀ Akwa Ibom. Àmọ́ nínú gbogbo wọn, Okowa ló wà ní nọmba 1 ipò kínní, Wike ló wà ní nọmba 2 ipò kejì, nígbà tí Udom sì wà ní ipò kẹta. Àtíkù wá ní bí èèyàn bá fẹ́ ṣe nǹkan dáadáa kò yẹ kó rí ẹni tó wà ní nọmba 1 kó fi sílẹ̀ kó wá lọ mú ẹni tó wà ní nọmba 2. Ó ní níwọ̀n ìgbà tó ti jẹ́ Okowa ló wà ní nọmba 1 tí Wike wà ní nọmba 2, ohun tó jẹ́ kí òun mú Okowa nìyẹn. Ó ní ohun tí òun ṣe nìyẹn o, àfi bí Wike ṣe gbómi parí tó bẹ̀rẹ̀ sí yàgbẹ́ ọ̀rìn tó lóun ò ní gbà tó sì bà gbogbo ohun tí àwọn gbé dání jẹ́. Àtíkù ní òun kò kábàámọ̀ rárá pé òun kò mú Wike nítorí bàṣẹ jẹ́ obì tí í so lẹ́rùn ni. Ọ̀rọ̀ yìí ni Wike gbọ́ òun ló bá fàbínú àtijọ́ yọ, ló ní kí wọ́n gbèwé jáde lórúkọ òun. Ó ní òun Wike o, òun náà gẹ́gẹ́ bí ẹnìkan inú òun dùn gan-an pé òun kò ṣe igbákejì Àtíkù àti pé òun kò kábàámọ̀ rárá. Wike ní Ọlọ́run kì í pààyàn lórí kó má fi rùngbọ̀n di, èyí ni pé ẹni tí kò bá ní irun lórí yóò ní irun agbọ̀n. Wike ń burangado pé ipò tí òun wà báyìí sàn fóun láti wà ju kí òun jẹ́ igbákejì ààrẹ tí kò wọlé lọ. Bó bá jẹ́ ìyẹn ni Wike sọ tó mẹ́nu dúró, ọ̀rọ̀ náà kò lè dùn Àtíkù, kò sì lè ká a lára. Àmọ́ níṣe ni Wike fọbalẹ̀ tó ní bóun Wike kò ṣe jẹ́ kí òun Àtíkù wọlé ní 2023 yẹn, òun ò tún ní jẹ́ kó wọlé ní 2027. Irú erékeré wo nìyẹn? Bí ìgbà tí Wike ń bá Àtíkù ṣeré yóò bà yá ẹ̀ ni. Ibi tí ọ̀rọ̀ náà sì wọ̀ lára ọkùnrin ará Dámáwá náà kò dáa rárá. Ohun tó sì ṣe mú un lára bẹ́ẹ̀ ni pé òun náà mọ ohun tó wà lójú ọpọ́n. Ó mọ̀ pé Tinubu tí òun múra láti yẹ àga mọ́ nídìí yìí ló wà lẹ́yìn Wike. Bí ìtàkùn ò bá sì já ni ọwọ́ ò lè bọ̀ kẹ́rẹ́ lórí igi. Ète òṣèlú burúkú ní Tinubu lò fún Àtíkù. Bí Àtíkù yóò ṣe ja àjàbọ́ nínú irú ète báyìí àfi tó bá lo oògùn àjàbọ́ nìkan o. Bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ni pé bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ APC ni Wike ń bá ṣiṣẹ́ nítorí APC ló ní Tinubu, ìjọba tí wọ́n sì ń ṣe yìí ìjọba ẹgbẹ́ òṣèlú APC ni. Síbẹ̀ Wike kò kúrò nínú PDP, bẹ́ẹ̀ ni kò sì yéé kó àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ jọ. Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bíi Ayọ̀délé Fáyọ̀ṣe, Ṣèyí Mákindé nílẹ̀ Yorùbá àti ọ̀gọ̀rọ̀ àwọn olóṣèlú PDP nílẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò ló wà lẹ́yìn Wike. Wọn kò sì lè padà lẹ́yìn ẹ̀ nítorí ipò ńlá tó dìmú báyìí. Tinubu mọ̀ọ́mọ̀ fi Wike sípò náà ni, agbára ńlá ló gbélé lọ́wọ́. Kò sí olóṣèlú bóyá gómìnà àtijọ́ tàbí tuntun tí kò ní ilé tàbí ilẹ̀ ní Àbújá. Àwọn tí kò sì ní ń fẹ́ ní, àwọn tó ti ní ń fẹ́ ní tuntun. Ọ̀pọ̀ àwọn tí wọ́n ti ní ilé yìí ni wọn kò ní ìwé dáadáa. Àwọn tí wọ́n sì ní ìwé ń fẹ́ ní ibòmíì sí.
àwọn tí kò tí ì ní rárá ń wá tiwọn náà. Wike sì ní kọ́kọ́rọ́ tó lè ṣílẹ̀kùn ibẹ̀ fún gbogbo wọn. èyí ni pé ẹnikẹ́ni tó bá ń fẹ́ nǹkan pàtàkì l'Àbújá lásìkò yìí Wike ni yóò lọ bá o. bí kò bá sí Tàgírì awọ kò hu. bí kò bá sí Wike kò sẹ́nìkan tó lè rí kinní kan gbà. ìyẹn ló ṣe jẹ́ pé nínú PDP lónìí bóyá ni ẹnìkan tún wà níbẹ̀ tó lágbára tó ju Wike lọ. bẹ́ẹ̀ APC ló ń bá ṣiṣẹ́. pẹ̀lú agbára yìí sì rèé kò sí ohun tí kò lè fi PDP ṣe. Tinubu ló sì gbé agbára náà lé lọ́wọ́ kó lè fi yanjú Àtíkù àti àwọn míì tó bá tún ń gbé mú nínú PDP ni. bẹ́ẹ̀ ni Wike kò lè jẹun kó yó tán kó lóun yóò kọ̀rọ̀ sí Tinubu lẹ́nu tàbí pé òun yóò kúrò lẹ́yìn ẹ̀ torí lọ́jọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ni òpin yóò dé sí gbogbo agbára òṣèlú tó ní torí yóò jábọ́ láti orí òkè ni. tàbí lónìí tí Tinubu bá ní òun ò fẹ́ Wike bíi mínísítà òun mọ́ tó sọ ọ́ sílẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà bí àmúkú ọ̀sán ohun tí yóò bá Wike láàrin oṣù mẹ́ta péré àwọn ọ̀tá rẹ̀ pàápàá yóò bá káàánú gidigidi tí wọ́n bá rí i. àmọ́ Tinubu kò ní í fi sílẹ̀ torí ó mọ̀ pé lára àwọn irinṣẹ́ tí òun yóò lò láti fi rẹ́yìn Àtíkù àtàwọn ẹlẹgbẹ́ ní 2027 nìyẹn. níbi tí ọ̀rọ̀ dé yìí kò sí eré kankan tí ajá ní tó lè bá ẹkùn ṣe. yóò ṣòro fún Àtíkù láti rọ́ọ̀lù Tinubu lásìkò yìí bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ rẹ̀ kò ní yàtọ̀ sí ti labalábá tó dìgbòlu ẹ̀gún aṣọ rẹ̀ yóò fàya pẹrẹgẹdẹ ni. àmọ́ ṣá o bí wọ́n ti gbọ́n nílé àlè bẹ́ẹ̀ ni wọ́n gbọ́n nílé ọkọ. alákàtàǹpó ló ṣe bí ọ̀bọ kò gbọ́n ọ̀bọ gbọ́n tinú ọ̀bọ lọ̀bọ ń ṣe ni. Àtíkù náà mọ ohun tó ń lọ ó mọ̀ pé bọ́rọ̀ bá dà báyìí ọmọ ọkùnrin tí wọ́n ń pè ní Wike yẹn kì í ṣèyàn dáadáa àti pé Tinubu sì ti mórí ẹ̀ má bẹ́ bó bá sì ti wà lábẹ́ Tinubu bẹ́ẹ̀ yóò máa hùwà bí ajá dìgbòlugi bí ọ̀rọ̀ bá ti di tọ̀rọ̀ òṣèlú ni. bẹ́ẹ̀ dìgbòlugi kò dáa kó dìgbòlù yan. ohun tí Àtíkù ṣe ń fọgbọ́n sásẹ́yìn rèé tó sì bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn jọ pé kí wọ́n máa bọ̀ kí wọ́n jẹ́ kí àwọn jọ jagun náà kí wọ́n lè rẹ́yìn Tinubu àti Wike. ohun tó jẹ́ kí àjọṣe tuntun bẹ̀rẹ̀ láàrin òun àti El-Rufai nìyẹn. ó fẹ́ fi tiẹ̀ ṣe ọmọ náà làárọ̀ síná ni. pẹ̀lú gbogbo ẹ̀ náà bí Wike kò bá ti bọ́ mọ́ Tinubu lọ́wọ́ gbogbo ìgbìyànjú Àtíkù bí epo tí alákàn ń ṣe ni yóò máa rí i. àbí lọ́jọ́ tí alákàn ti ń ṣepo ẹ̀ agolo mélòó lórí kó kalẹ̀. bó bá jẹ́ ti ìbò 2027 ni ó jọ pé Tinubu ti tún kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí Àtíkù lọ́wọ́ o. Nyesom Wike ló dẹ sí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. Ọláyíwọlá alága ló ṣe àtúpalẹ̀ ohun tó ń lọ láàrin àwọn olóṣèlú ọ̀hún fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.